mo ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni Aláàfin Ọ̀wọ́ Adé lọ sí Jebba nípínlẹ̀ Kwara. So wọ́n láwọn lọ kí ọba Jebba. Well, kò sí ní tó burú bẹ́ẹ̀ yẹn bá lọ kíyàn. Àwọ̀ rẹ̀ kọ́ rẹ̀ ni kò sẹ́ni tí wà ọ̀tá kún ọ̀tá. Èèyàn máa ń ṣe kíni ṣe là á máa ń wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́. Èèyàn kì í wá ọ̀tá kún ọ̀tá. Kennedy òun náà ni wípé ọ̀rẹ́ sàn ju ọ̀tá lọ. I haven't said that. Kò sábà sí ọ̀rẹ́ tí ò ní ìdí téèyàn fi ń ní tàbí téèyàn fi ń kó. Àwọn èèyàn kan máa ń kó ọ̀rẹ́, àwọn èèyàn kan máa ń ní ọ̀rẹ́. Ìyàtọ̀ tó wà nínú méjèèjì, ẹni tó lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ wọn kì í pọ̀. Àwọn tí ń kó ọ̀rẹ́ tọ̀dún tòsí lẹ́yẹlé fi kóre ni. Bẹ́ẹ̀ bá gbàgbé mo sọ̀rọ̀ lánàá nípa pé Aláàfin lọ Jebba láì jẹ́ kí Emir Ìlọrin ọmọ ta nìyẹn, because mo ń fojú inú wò ó pé ṣé dandan ni kéèyàn ó gbàṣẹ lọ́wọ́ Emir kéèyàn ó tó lọ kíyàn ni. Èmi ló láwa consult Emir because àwọn youth Ìlọrin náà ṣe tiwọn náà ọ̀pọ̀ jù. Ìwọ̀nba ni nǹkan dùn mọ́. Yorùbá níwọ̀nba ló yẹ kí ọmọ ọ̀ka ẹsẹ̀ ogun mọ́ torí pé àní fi di àdámú. So àwọn náà fakọ sí i. Wọ́n ní Aláàfin trespass pé ó kúrò ní territory ẹ̀ wá sí territory àwọn láì bùn ọlọ́lá jùlọ àwọn láì bùn gbọ́. Ọ̀dà síbẹ̀ ló ṣe kó rí síbẹ̀ kọ́ ló ṣe kó rí bẹ́ẹ̀ bá bèrè lọ tèmi. Èmi ó sọ wípé Aláàfin ò need láti gbàṣẹ lọ́wọ́ ẹnì kankan kó tó visit anywhere as far as I'm concerned. Ńgbà ìsìnkú lòun fẹ́ gbalẹ̀ ńbẹ̀ àbó fẹ́ ṣe nǹkan mi ńbẹ̀. Ṣùgbọ́n ntọ́jẹ́ káwọn Ìlọrin ó máa sọ̀rọ̀ wọ́n ní reason wọ́n ní purpose. Ṣé mọ̀ wípé ìjà wà láàrin ọba Jebba àti Emir àti Ìlọrin? Ẹ̀já sọ bẹ́ẹ̀. Kennedy tá fi sọ wípé ìjà ń bẹ láàrin Emir Jebba àbí ọba Jebba àti Emir Ìlọrin ni pé àwọn Jebba nígbàgbọ́ pé Yorùbá làwọn. Ọba Jebba sì nígbàgbọ́ pé ọba ilẹ̀ Yorùbá lòun, ọba kan nínú àwọn ilẹ̀ Yorùbá lòun ń ṣe. Ok, wọ́n nítorí ẹ̀wọ̀n ò fún ní sálárì táwọn ọba máa ń gbà, wọn ò sanwó oṣù fún láti bí oṣù bíi mélòó kan sẹ́yìn nísìnyí. So ìyẹn wà nínú oríṣiríṣi nǹkan tí ń fàjà, kì í tiẹ̀ ṣe lóṣù gan, kì í ṣoṣù gan, yóò ti tó bí ọdún bíi mélòó kan bẹ́ẹ̀ bá sì gbàgbé. Ọba Jebba ti béèrè fúnràn lọ́wọ́ gbogbo ọmọ káàárọ̀ òjíire rí pé kí wọ́n wá ràn lóun lọ́wọ́ pòsíṣàn tí wọ́n fi sí nípínlẹ̀ Kwara. Bóyá gómìnà kan promote ẹ̀ sí first class àbí second class, bóyá wọ́n tún withdraw ẹ̀ padà. I don't mọ̀ story wọn dàbí alára. Bẹ́ẹ̀ bá wá wo Jebba sí Ìlọrin ó jìnnà díẹ̀ o. Ṣùgbọ́n Kwara state náà ló wà. Bẹ́ẹ̀ bá ti ń kó Jebba, bẹ́ẹ̀ bá ti ń kó Jebba, Niger state ló kù tẹ́ máa lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ because fídíò tí mo fẹ́ play yìí since 2003, God bless you sir, ni wọ́n ti sanwó fún ọba Jebba gbẹ̀yìn, náà ti san sálárì ọba fún ọba Jebba gbẹ̀yìn. Tàwa ló wá dìde ìrànlọ́wọ́ nínú àwọn ọba káàárọ̀ òjíire bí. Aláàfin tó lọ kí ni ìrànlọ́wọ́ t'Aláàfin fẹ́ ṣe fún wa? Ọba àwo gangan nípínlẹ̀ nílùú Jebba ni wọ́n consult nílẹ̀ Yorùbá because Yorùbá ní mú wá nǹkan ni kì í jẹ́ kó máa wó rí.
kéèyàn máa sọ̀rọ̀ generally lórí social media kò bá àwọn èèyàn kan o kò dẹ̀ kan àwọn èèyàn kan o ẹ lè sọ̀rọ̀ lórí social media kẹ́bílẹ̀ gbogbo èèyàn ló máa respond gbogbo akọ́lajì jàǹgbára gbogbo akọ́lajì àfẹ́tọ̀ ọmọnìyàn ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé tẹ́ ẹ bá kó ọ̀rọ̀ so wọ́n nídìí God bless you sir tẹ́ ẹ bá kó ọ̀rọ̀ so wọ́n nídìí wọ́n bá ń gbé ìgbésẹ̀ lé lórí pé bàbá ẹ̀yin mọ wá sábà ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé yàbá ń jẹ wá òun tọ̀ ọ̀hún èèyàn kan lọ́mọnìyàn méjì ni yọ consult wọn so mò ń béèrè yẹn lọ́wọ́ ẹ̀yin ará Jebba àti kábíyèsí ọba Jebba because ibi tẹ́ wà ó distance sí ibi tílẹ̀ káàrọ̀ òjìrè tó kù wà Yorùbá sì ní ànìkànrìn ní fìyàjọ méjò like I said mo wá nǹkan ni kì í jẹ́ kó máa wó rí awo kan dọ̀dọ̀ awo ẹgbẹ́ nísìnyí wọn ni ó máa ń wọlé káàkiri kílẹ̀ ń wá mo wá nǹkan ni nke mo wá nǹkan ni máa wá kò tí ì tọ́ lára já ẹni ọká sọ tí ń fẹ́ nà ní oró ò tí ì tọ́ lára já ni bóró bá tọ́ lára já yóò pariwo àbí ńgbà tó ká sọ̀yàn tí ń ṣe ọgọ kánga sìgìtìgì sọgọ méńgé ọgọ kánga tìgì sọgọ méńgé ẹni ọká sọ tí ń fẹ́ nà ní oró ò tí ì tọ́ lára já so mo wá nǹkan ni kìjọ máa wó rí torí báwo bá jẹ́wọ́ tí ń wá fáwọn ẹgbẹ́ ewé náà ni o èpo ahùn ni o ewé àsọfẹ́yẹjẹ ni o ewé àlùpàyídà ni o ewé patamọ́ ni o dandanbìrì ìsìn àjòrú nǹkankan ẹ̀rù ní bá ń wá ni tó bá ti sọ fáwọn ẹgbẹ́ báwo ọ̀bá ní yọ tọ́ka síbi tó wà fún tàbí kó sọ ẹni tó mọ̀ pé ó lè rí lọ́dọ̀ ẹ̀ pé n ò ní lé ṣùgbọ́n ẹ dọ́dọ̀ awó tó sìn yọba ń wa kò jẹ́ kò lè ṣe kọ́mọ̀lẹ́rù ńlé yóò nílé so ìyẹn fún ọba Jebba àti ẹ̀yin èèyàn Jebba èèyàn mélòó lè consult that is for that alright Aláàfin lọ sí Jebba Aláàfin tí ò lè dìde fọ́ba tí ò lè dìde fọ́ Ọọ̀ni tí ò lè dìde láti kí Olúbàdàn ó ní tán bá fẹ́ ṣe nǹkan Jebba kí wọ́n pe òun wàá fi ìjókòó yẹ wọn sí. ìgbà t'Aláàfin dẹ̀ dé àwọn ọmọ Ọ̀yọ́ ń gbé Aláàfin ò kì í jáde anyhow Ọọ̀ni ni mo ń jáde anyhow Aláàfin ìṣègbà Aláàfin ìṣàwo Aláàfin yín ló lò wọ́n máa fi ìjókòó jẹ wọn sí gbé gbogbo tán bá ti fẹ́ ṣe ń Jebba kí wọ́n invite òun wàá fi ìjókòó yẹ wọn sí. so now pápápá ni mo fẹ́ ṣe ẹ jẹ́ n play fídíò tí mo wá play kápíìkì ọ̀rọ̀ tí mo fẹ́ kápíìkì ń bẹ̀ because gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí àkíyèsí la fi ń pera wá sí and again Aláàfin Ọ̀yọ́ ní àwọn fẹ́ ṣe Ọ̀yọ́ Empire Day pé ó dáa láti máa rántí ẹ̀ nǹkan fẹ́ rántí nínú ọ̀rọ̀ Ọ̀yọ́ Empire mi ò mọ̀ ṣé bẹ̀rẹ̀ ẹ̀ ni àbí bó ṣe collapse àbí ogun tí Ọ̀yọ́ Empire jà àbí bó ṣe fọ́n Ọ̀yọ́ Empire ká àbí gbẹ̀yìn Ọ̀yọ́ Empire kí ló wọ̀ ti celebration nínú Ọ̀yọ́ Empire because ẹ̀ ń bá rúure tó sọ rí lèèyàn máa ń yìn lèèyàn máa appreciate exactly Yorùbá lóko olówó oṣù méje ni òkú òtòṣì ń lóṣù mẹ́fà òkú ọlọ́mọ àṣeyìnṣe tán ni àwọn ìwo gangan náà fẹ́ celebrate Ọ̀yọ́ Empire Day because majority àwọn tó kún Ọ̀yọ́ nìsín ara àwọn tó collapse Ọ̀yọ́ Empire náà ni kí náà wá ṣe fẹ́ celebrate ńbẹ̀ ṣé wọ́n fẹ́ celebrate pé tí Ọ̀yọ́ Empire ò bá wó àwọn ò ní láǹfààní sípò táwọn wà fighter question ìbéèrè tó lágbára ni gẹ́gẹ́ bí àwọn tó fẹ́ kọlù sórí rédíò program tàbí tẹ bá fẹ́ ṣe interview fẹ́ lómi wọn gbé gbàdógójì rò wájà atọ́kùn ìbéèrè tẹ béèrè ohun ìbéèrè tó lágbára ni àwọn pásọ náà máa sọ bẹ́ẹ̀ dáadáa ìbéèrè tó lágbára ni torí pé ńgbà tí lọ́dún 19 kìíní kan ńgbà tí mo la ojú afọ́jú ó lágbára púpọ̀ so láì fà á kò wá ṣòfò nítorí àkókò yín torí àkókò tèmi especially tọ̀dọ̀ yín because
tèmi lèmi ń ṣe ìfẹ́ lẹ́yìn fi wá ìfẹ́ tẹ́ fi wá hàn mi gbọ́dọ̀ take it for granted. Now nínú ọ̀rọ̀ tá Alaafin sọ ní Jebba tájọ kó wọ́n rìn wá láti òkí gbogbo àwọn tájọ kó wọ́n rìn wá láti ìlú Ọ̀yọ́ náà. mo kí gbogbo àwọn tájọ kó wọ́n rìn wá láti ìlú Ọ̀yọ́ náà. To the best of my understanding kíní kan admin wọn tó introduce àwọn èèyàn ni ó introduce àwọn tó tẹ̀ lọ́rẹ́ Alaafin wá. Alaafin kọ́ ni ó tún ẹsẹ̀ mọ́ introduce àwọn tán jọ wá tàbí ní ó ẹsẹ̀ mọ́ kí àwọn tán jọ wá. Òkí gbogbo ẹ̀yin ọmọ ìlú Jebba àdúró tí kábíyèsí o ìlú Jebba ò ní bàjẹ́ o. ọ̀rọ̀ Alaafin òjúbà náà lọ ẹ kú àdúró ti kábíyèsí ìlú wo ni ò ní dúró ti kábíyèsí wọn ìlú wo tàná tó fẹ́ dúró ti sanwó àdúró ti kábíyèsí wọn ṣé wọ́n lọ dúró tọba míì ni. ìlú Jebba ò ní tú láṣẹ. kò tú láti ẹjọ́ yìí kò sí ní tí ó mú tú lọ́la. èkó mọ kébí èkó ẹyẹ mọ kébí ẹyẹ o. tẹ́kù ọ̀bá kébí eku tẹ́yẹ ọmọ kébí ẹyẹ wọn ní fi ti jó tayọ̀ tí í ṣèdè wọn ní fi pàdé yín kábíyèsí. gbogbo àwọn yẹn àyẹ̀rọ̀rọ̀ sọ ni. èèyàn mọ fọ òfin ọmọ ènìyàn àdánwò tọwọ́ àlàbò ṣe gbogbo nǹkan mèremère yọmọ wọ̀lú Jebba. ọ̀pọ̀lọpọ̀ ìlú ta ti ń gbàdúrà pé nǹkan mèremère ọmọ wọ̀lú wa mélòó nǹkan mèremère ló ti wọ bẹ̀. àbáyé tanra wa Nàìjíríà gan as a country dojúmọ́ ní lọ́bì tí ń lọ kòkó lọ ìlú òkè òkun president ń lọ igbákejì ń lọ àwọn sẹ́nitọ̀ ń lọ wọn aláwọn bá béèrè pé kí náà wà lọ wọn aláwọn lọ́bì lọ bóyá àwọn iléeṣẹ́ kan mọ̀ àdá iléeṣẹ́ sílẹ̀ wèrè iléeṣẹ́ wo ni ó kó property ẹ̀ mọ́ bọ̀ ní Nàìjíríà tí ó jẹ́ kan já àwọn èèyàn gbé wèrè iléeṣẹ́ wo ni yóò rin ọ̀nà Ìbàdàn sílé Ifẹ̀ lẹ́ẹ̀mẹ́fà láàrin ọdún kan tínú ẹ̀ ó dùn tàbí tí ó fẹ́ máa lọ gan tínú ẹ̀ ó dùn iléeṣẹ́ wo ní ọ̀dà tiẹ̀ sílẹ̀ tó jẹ́ pé dísù ni ó máa fi gbogbo wọlé ayé ẹ̀ rà tàbí petrol dísù tún wá lẹ́ẹ̀sì mọ́ wọn ra dísù 1000 mọ́ wọn tún ti ń ra dísù bíi 3000 2000 plus petrol 1003 ó ti permanent fún wa a complain so nǹkan mèremère wo ló wá fẹ́ wọ Jebba tí ò tí ì wọ Jebba láti ẹjọ́ yìí tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ pé ní ìsìn ní ẹ̀sẹ̀ wá wọ Jebba ta ni ó gbé nǹkan rere débẹ̀ ta ni ó gbé nǹkan mèremère débẹ̀ nǹkan mèremère mélòó ló ti wọ̀lú Ọ̀yọ́ wá. ẹ ṣe gidi gan àpọ́nlé kan lè tún báyìí náà lọ ìgbà tí mo wọ ìlú Jebba ni mo mọ̀ pé Ọ̀yọ́ ló ní Jebba. nbẹ yẹn kọ́ ni mo ti sọ pé Ọ̀yọ́ ló ní Jebba o pé kábíyèsí sọ pé Ọ̀yọ́ ló ní Jebba o ọ̀rọ̀ àwàdà lélẹ́yìn o ọ̀ ń bẹ wájú o. àwọn àti wá ní ká fi ẹsẹ̀ kan náà ká fi dé ọ̀dọ̀ yín. so plan láti lọ Jebba tẹ́lẹ̀ ẹ wá ṣe nǹkan nílọrin lè wá ní kẹ́ ẹ fẹsẹ̀ kan yà ń bẹ̀ irọ́ ni ẹ múra láti lọ Jebba ni àwọn ará Jebba ló sì wá invite yín purpose nǹkan fi wá invite yín I don't know because ìkan nu wọn praise ẹnìkan náà àwọn tó tẹ̀lé ń gbé ọpẹ́lọpẹ́ rẹ̀ olólìnkì àwọn mọ́ Alaafin so tó bá jẹ́ pé ẹ̀kàn fẹ́ yà kí wọ́n ní ìmúra yẹn ò ní tó bẹ́ẹ̀ ẹ mọ iye wákàtí táwọn èèyàn ti ń dúró dè ní títì tán ti expect pé fẹ́ dé. ṣe ládùúrà ìlú Jebba ò ní bàjẹ́ o ọ̀n tó ti dé náà níwọ̀nba àbí ọ̀n tó ti dé sí ìlú Jebba ní ọlọ́run ìlú Jebba ò ní tú o àwọn tí ó tún náà wọ̀n ní bí wọn láti nílò láti wá bí ilé ni mo lè tún á sọ fún yín
ti ní nǹkan ṣe ẹ̀mọ̀dé àmọ́ máa fi ìjókòó yẹyin sí ní December. mo dẹ̀ tó wá sọ fún yín pé bẹ́ẹ̀ bá ti ní nǹkan sí ẹ mọ̀ jẹ́ àmọ̀ a wà fi ìjókòó yẹyin sí afẹ́sọ̀ nípa Ọ̀yọ́ Empire Day ní December. tó bọ̀ yìí àwa náà fẹ́ ṣe Ọ̀yọ́ Empire Day tó dẹ̀ jẹ́ pé gbogbo yín náà là á pè ó àgbùdọ̀gbọ́n wọn. gbogbo yín là ń pè o Ọ̀yọ́ Empire Day tá a fẹ́ ṣe gbogbo yín la invite. ṣèrántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ẹ ṣe omi gan mo dúpẹ́ o. wọ́n láwọn gbọ́dọ̀ mọ̀mọ́ ṣèrántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí. ẹ bá dẹ̀ ti ní nǹkan ṣe ẹ̀mọ́ olùwà gẹ́gẹ́ bí mo ṣe sọ náà ẹ ṣeun àjọṣe wa náà kò ní bàjẹ́ o. ọkọ̀ nínú ọ̀hún pẹ̀lú abọ́dúgba ìlú rogo àkànní pẹ̀lú náà Ìbàdàn ọjọ́ lónìí Jebba sí mo parọ́. now nbi tẹ́mi lọ gangan leléyìí oríṣi ìlú ló nílùú apart from pé bóyá Ọ̀yọ́ ló ní Jebba ń tòótọ́ àbí kì í sọ Ọ̀yọ́ ló ní Jebba a lè sọ pé Ọ̀yọ́ ló ní Jebba ẹ má gbàgbé Yorùbá ló wà ní Jebba Yorùbá ló wà ní Ìlọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Ali Saliu ṣé wàá límì kó tó dé ibi tá à ń pè lọ́yọ̀ọ́ lé Ọ̀yọ́ Kàtúngà ní Ọ̀yọ́ ọ̀rọ̀ ní nǹkan ní environment ibẹ̀ yẹn náà ni wọ́n wà in between Kwara and Niger State ńlọ wà so bọ́n bá sọ pé Ọ̀yọ́ ló ní Jebba wọn ò parọ́ ṣùgbọ́n láyé ìgbà òun ni torí pé Jebba ò sí nípínlẹ̀ Ọ̀yọ́ mọ́ Jebba ò sí nílẹ̀ Ọ̀yọ́ mọ́ torọ́ yóò sí láyé ká Jebba mọ́ Ọ̀yọ́ ti migrate kúrò lọ sí àgọ́ Ọ̀yá àgọ́dọ̀yọ́ so bí Ọ̀yọ́ bá tún wá sọ pé àwọn làwọn ní Jebba wọn tún tí ìjà Yorùbá náà bẹ́ẹ̀ now ibi là ń lọ Ọ̀yọ́ Empire Day níbo la ti fẹ́ ṣe ìkọ́ sọ́dọ̀ rẹ̀ pé nínú ọdún yìí wọ́n sọ tá a gbọ́ pé Aláàfin rán àwọn èèyàn kan láti lọ inspect ibi tí wọ́n pè ní Ọ̀yọ́ Empire gangan ibi tí Ọ̀yọ́ Empire ti lò gbà environment ibẹ̀ kan lọ inspect ibẹ̀ ká nípínlẹ̀ Ọ̀yọ́ ni ibẹ̀ bọ́ sí àbá sọ pé a fi ṣe story center but unfortunately Kwara ló fall sí Kwara ló fall sí so Kwara tó fall sí yẹn àwọn tí wọ́n fall Ọ̀yọ́ Empire gangan sáwọn ni ó wà celebrate ẹ̀ sáwọn ni ó wà sọ di tourist center àbí conquered territory nta bá fẹ́ celebrate nǹkan ilé aláriwo la ti pa bọ́ọ̀ bá fẹ́ celebrate Ọ̀yọ́ Empire náà ló yẹ kán ti celebrate ẹ̀ kì í ṣe lọ́yọ̀ọ́ ibi tán wà nísìnyí torí pé ilé onílẹ̀ ni wọ́n wà hàn and again kí ni purpose celebration wa kí ni tá a fẹ́ rántí ń bẹ̀ because àti bẹ̀rẹ̀ àtàrin àti parí Ọ̀yọ́ Empire kò sí eléyìí tó dùn bẹ́ẹ̀ kò sí eléyìí tó dùn bẹ́ẹ̀ ẹ pé kí n ṣe àwò mo ní náà ń jó lórí omi nù ìbẹ̀rẹ̀ Ọ̀yọ́ Empire ìbẹ̀rẹ̀ Ọ̀yọ́ ogun ni kádẹ̀ tó máa sọ̀rọ̀ nípa empire that will be 18 something tàbí late 17 something to 18 something 19 something Ọ̀yọ́ Empire ti kú
kò exist mọ́ rárá. So àárín ìgbà tí wọ́n fi lògbà kí wọ́n tó collapse àṣeyọrí wọn ò ju lórí òwò ẹrú lọ. Nothing significantly achieved with the said empire. Reason tí Ọ̀yọ́ fi kó ọ̀rọ̀ empire lékàn ẹ rí i pé gbogbo tó bí wàhálà yìí tó bí gbogbo àwọn àròyé yìí ọ̀rọ̀ empire náà ni tàbí gbogbo àfi sọ fún wọn pé empire ti kú tipẹ́. Oríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn ló sọ fún wọn pé kí wọ́n gbàgbé ọ̀rọ̀ àná kí wọ́n gbàgbé ọ̀rọ̀ empire ti kú empire ti sọ empire ti lọ kí wọ́n ṣe nǹkan tí yóò mú ọjọ́ iwájú gidi bá ìlú Ọ̀yọ́ tuntun pé era empire ti lọ. ká nínú ìsìn Ọ̀yọ́ empire ó ṣe àǹfààní fúnra káàró òjíire bóyá nígbà tó gun lé wa àwọn ni wọ́n dáàbò bò wá àwọn ni wọ́n gbà wá sọ́dọ̀. Ọ̀yọ́ nìkan kọ́ ni ìbá máa celebrate Ọ̀yọ́ empire gbogbo Yorùbá ni ìbá máa celebrate Ọ̀yọ́ empire but unfortunately Ọ̀yọ́ ló kó làásìgbò báràn káàró òjíire lónìí. Àwọn náà jáde ọmọ ṣàṣà ìgbálẹ̀ tó fọ́n káàkiri lórí ọ̀rọ̀ empire àwọn yìí náà sì ni. Ogun wọn fojoojúmọ́ jà ọ̀tẹ̀ wọn fojoojúmọ́ ṣe olè wọn fojoojúmọ́ jà àwọn ìlú tó súnmọ́ wọn. because ẹni tí ò dáko tó jẹ́ pé ìlú tó bá ń dáko ni yóò ti lọ mọ́ kóṣù ni yóò ti lọ mọ́ gbantán bá rí jọ. Jàǹdùkú kan òjò bá ń lọ wọ́n á jíyàwó gbé wọ́n jí ọmọ gbé wọ́n jí ọkọ gbé ńgbà míì wọ́n tà wọ́n lẹ́rú. Jàǹdùkú kan òjò bẹ́ẹ̀ yẹn lọ. As far as I'm concerned ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ti kó èèyàn lẹ́rú ni wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ìlú tán kó lẹ́rú. Àwọn tí ò láǹfààní àti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ìlú tí wọ́n kó lẹ́rú àwọn ìlú tán kó lẹ́rú ti ń béèrè lọ́wọ́ wọn pé kán tọrọ àforíjì lọ́wọ́ àwọn. Expectation gbogbo ọmọ káàró òjíire ni wípé Ọ̀yọ́ ó dìmẹ̀ fit lọ́jọ́ kan wọ́n ti ronú kan lọ́jọ́ kan láti apologize fún gbogbo ọ̀ràn káàró òjíire pé páwọn dá sówó ẹrú o páwọn kó yín lẹ́rú o àwọn fogun jà yín o àwọn kó wàhálà bá yín o ẹ má bínú ẹ foríjìn wá. Kàkà kọ́ yọ jáde kọ́ yóò ṣe lẹ́yìn o Ọ̀yọ́ tó fẹ́ mọ celebrate empire tí ò sàǹfààní fún ọ̀ràn káàró òjíire. Now let me ask you ǹjẹ́ tán bá fẹ́ celebrate Ọ̀yọ́ empire ṣé wọ́n lè invite Emir Ìlọrin ṣé wọ́n lè invite ọba Ìgbómìnà because àwọn tó dáràn jù lọ́wọ́ Ọ̀yọ́ láyé ìgbà náà Ìgbómìnà ni Ìgbómìnà wà nínú ìlú tí ó yẹ kó kí Aláàfin tàbí bá ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀yọ́ tán bá lọ́mọ tó bá fẹ́ wọn lọ́yọ̀ọ́ ó yẹ kí wọ́n kọ́ lọ́mọ ọdọọdún lọ́lọ́yọ̀ọ́ lọ́ máa ń kó wọn ní Ìgbómìnà ni máa ń kó wọn lẹ́rú ní Ìgbómìnà ọdọọdún every blessed year. Ìlọrin wọn ti ṣẹ́ǹkì ẹ̀ àwọn ajẹ́lẹ̀ Ọ̀yọ́ wọn ò rí kọjá Ìlọrin lọ sí Ìgbómìnà lọ kó wọn lẹ́rú lọ kó wọn lọ́jà lọ kó wọn lóúnjẹ lọ́jà wọn lólè lọ kó wọn yàwó lọ kó wọn lọ́mọ. kí wọn tó yan ajẹ́lẹ̀ ó dàbí ẹni pé Àfọ̀njá ló yan ajẹ́lẹ̀ sí Ìlọrin. tó náà fi láǹfààní láti máa ṣe tiẹ̀ náà. Now mo wo fíìmù kan wọ́n fi portray bí Ọ̀yọ́ ṣe lọ máa ń gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ Ẹ̀gbá. Ibrahim Chatta ló lead role yẹn. tó bá jẹ́ pé Ọlọ́run ṣe mí lólówó ni tí n bá lówó àti mo lówó dáadáa n bá ṣe fíìmù tí ó tọ́ka sí bí Ẹ̀gbá ṣe gbara wọn lẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́ àti báwọn ìlú tó kù ṣe gbara wọn lẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́ àwọn tágbára Ọ̀yọ́ ọ̀ká
bóyá Ọ̀yọ́ fẹ́ wá sọ̀rọ̀ ńgbà náà á wá béèrè lọ́wọ́ pé n tó bá mú wọn tán fi accommodate eléyìí tó portray wọn dáadáa kò sọ pé kán máa accommodate eléyìí tí ò portray wọn dáadáa eléyìí tó sọ ìdàkejì wọn. n tó máa mátà ń bẹ̀ ni wípé sáà parọ́ mọ́yọ ni àbí tó ṣẹlẹ̀ gangan la sọ. ó túmọ̀ sí pé kábíyèsí yóò wà guided. majority wa dẹ̀ ń sọ wípé is a learned person, is an engineer, is kíní kan bó tiẹ̀ jẹ́ pé engineer tí wọ́n ń jẹ́ kì í ṣe engineer gidi sorry o engineer àwọn nepa ni wọ́n máa ń tẹ̀lé àwọn tí ń fẹ́ tó fẹ́ jáná káàkiri àwọn tó fẹ́ wo náà iná wa ní fọ́ọ̀tì o ẹ mọ̀ pé labroad ní Canada gbogbo nǹkan wọn létòlétò ni iná wa ní fọ́ọ̀tì o ẹ wá bá yẹ̀ wò engineer àwọn náà wà náà tí ó tẹ̀lé èèyàn lọ sílé yín lọ wá wo kí ló ṣẹlẹ̀ sínú yín tẹ̀bá wà àwọn tán máa ń jáná káàkiri tẹ́lẹ̀ ńgbàláyè ìgbà nepa ẹ rí i pé ọ̀gá kan tẹ̀lé wọn ẹnìkan sá tẹ̀lé wọn lẹ́yìn kì í sọ ní ògò òpó o òní ọmọdé rẹ ó yà gun òpó yẹn lọ jáná yẹn wálẹ̀ iṣẹ́ tí ẹnjìníà wọn ṣe ń gbà náà nù. So as far as I'm concerned nbi tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n lè celebrate wà tó pọ̀ sí Ọ̀yọ́ Empire Day. What do you want to celebrate from it? Sí ọjọ́ ìdásílẹ̀ empire ni sí achievement empire ni àbí the fall of Ọ̀yọ́ Empire? What are we celebrating? What are you celebrating? bó bá jẹ́ èèyàn tó mọ nǹkan tí ń ṣe tàbí ẹni tó mọ nǹkan tó kàn bó bá jẹ́ mi lẹ́yìn ni Ẹ̀gbá ti ń celebrate Lisabi Day globally accepted. Ìjẹ̀bú ń sojúde ọba globally accepted. Ìbàdàn ń sọdún eégún àbí nǹkan kan globally accepted. Tó bá jẹ́ mi lọ́yọ́ Ilé Ifẹ̀ ń ṣe ọlọ́jọ́ globally accepted. Bó bá jẹ́ mi lọ́yọ́ àbá àjókòó píìkì kan Ṣàngó festival ní ká máa celebrate ni àbí Ọ̀rànyàn Day àbí Ọ̀rànyàn festival. Which of it? La máa wá kọ́ ẹ̀kọ́ lára àwọn Ìjẹ̀bú lápìkì mọ́ lára Ẹ̀gbá lájàn díẹ̀ pọ̀ mọ́ lára àwọn Ìbàdàn láàmú díẹ̀ mọ́ lára Ilé Ifẹ̀ kí tọ̀dọ̀ wa náà lè unique. Bọ́n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ọmọ Ọ̀yọ́ mélòó lọ lámì tó lápá tí wọ́n ó rówó ra òfì bí àwọn Ẹ̀gbá ṣe é ráhùn tí wọ́n ó rówó ra kọ́lọ́fù aṣọ báwọn Ìjẹ̀bú ṣe wọ̀ ọ̀hún tí wọ́n rówó ra kọ́lọ́fù aṣọ báwọn Ìbàdàn ṣe wọ̀ ọ̀hún tí wọ́n rówó organize ẹ̀ bí wọ́n ṣe sọdún ọlọ́jọ́ lọ́dọọdún tí kábíyèsí ọ̀tọ̀ ní máa dé àrè tèrò ọmọ tì tèrò ọmọ wọ́ tèrò ọmọ tì torí èèyàn ọmọ wú tí ọmọ dìde jàn yín. Mi lọ sí program ojúde ọba rí ṣùgbọ́n tó bá wò ó yálà owó ojúde ọba nínú picture tàbí owó nínú fídíò torí ẹ̀ ò bá ti wú orí ò lè wú mọ́ láéláé. Go and watch Lisabi Day torí rí ò bá ti wú orí ẹ̀ ò lè wú sí nǹkan rẹ̀ mọ́ lọ́wọ́ Ìbàdàn wọ́n lọ́wọ́ lè tán celebrate Ìbàdàn bó bá ti appreciate culture ò lè appreciate nǹkan kan mọ́ tá yóò fi parẹ́ kéèyàn má wulẹ̀ bá ọ sọ̀rọ̀ mọ́. Ọ̀yọ́ township can do something similar. Ntẹ́mi rò pé kí kábíyèsí ìrònú pa ẹ̀rín yẹn not Ọ̀yọ́ Empire. Ìṣòro àkọ́kọ́ tẹ́ ní ìlú Ọ̀yọ́ Empire ni pé kò sẹ́ni tó agree pẹ̀lú yín pé ó normal ń gbogbo lè káàárọ̀ òjìrè. Ojúde ọba onírìsì náà fi ń ṣe Lisabi agbóǹgbàkàrà Lisabi lọ́gbà wọ́n lẹ̀ lọ́wọ́ ẹ̀yin Ọ̀yọ́ ọlọ́jọ́ onírìsì náà fi ń ṣe látọdúnmọ́dún. Ilé ìtàn celebrate Ìbàdàn ó nítumọ̀. Kí ni ìtumọ̀ Ọ̀yọ́ Empire Day? Are we still in an era of empire? Your festival in Lagos State, God bless you, sir. Ó wo Ẹ̀yọ̀ orí ẹ̀ ò ní wú
ṣéjó wọn ni sórin wọn ni ṣé múra wọn ni bó ṣe wà unique. So ilẹ̀ Ọ̀yọ́ náà lè ṣe something similar. Tẹ́ bá fẹ́ celebrate Ọ̀yọ́ Empire Day kí ni yóò jẹ́ àkóónú program tẹ́ máa kó sínú ẹ̀ tẹ́ fẹ́ ṣe ń bẹ̀ tẹ́ fẹ́ celebrate ẹ̀. What will be the original program? Ṣé ẹ sọ pé ẹ fẹ́ jíjó ìbílẹ̀ ni? Àbẹ́ sọ pé ẹ fẹ́ kọrin ìbílẹ̀, àbẹ́ fẹ́ kéwì, àbẹ́ fẹ́ sùn jálẹ̀, àbẹ́ fẹ́ sùn rárá. Ọ̀yọ́ nítàn tó dáa, Ọ̀yọ́ nítàn tí ò dáa. Ẹ lè pick inú àwọn ìtàn tó dáa. Ìbàdàn Cultural Day, God bless you sir. Owó ẹrú Day ni wọ́n bá sọ pé àwọn fẹ́ celebrate. Ìbàdàn Cultural Day, watch it. Yóò dàbí pé kó jọ mọ́ Ìbàdàn, kó darapọ̀ mọ́ Ìbàdàn. Why? Ìbàdàn fúnra lára wọn ti tọ́nà dárìn. I do tell people, mo ní tó help Ìbàdàn ni pé indíje wọn lásán lọ́pọ̀ ní Ìbàdàn, indíje Ìbàdàn lọ́pọ̀ ní Ìbàdàn, ọmọ Ìbàdàn lọ́pọ̀ ní Ìbàdàn. Àlejò tí ń bẹ bí ò tó nǹkan. Kò sí nǹkan fẹ́ ṣe tí ò ní rọrùn fún láti ṣe. Indíje Ẹ̀gbá lọ́pọ̀ lẹ́gbàá, àjèjì tí ń bẹ láàrin wọn ò tó nǹkan. A wá sọ pé Jẹ̀bú, indíje Ìjẹ̀bú lọ́pọ̀ ní Jẹ̀bú, àjèjì tí ń bẹ láàrin wọn ò tó nǹkan. Indíje Ifẹ̀ lọ́pọ̀ nífẹ̀. Àwa àjèjì tí ń bẹ láàrin wọn ò tó nǹkan. Gbogbo òlú tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n máa ń ran ra wọn lọ́wọ́. Iná máa ń jó àjóràn yóò ràn ra wọn lọ́wọ́. Indíje Ọ̀yọ́ mélòó ló wà lọ́yọ̀ọ́? Àbá àwọn Fúlàní di Ọ̀yọ́, Ìbàrìbá dọ̀yọ́, Tápà dọ̀yọ́. Tó jẹ́ pé naturally culture wọn ò bá ti wá mú. Báwọn ní wàá support yín fún nǹkan. Tẹ́ bá ń ṣe wọn ó dúró, wọn pọ̀ ń bẹ̀. But there won't be any contribution. 100% reality. Ẹ̀yin gangan tẹ́ ẹ fẹ́ ṣe lè má ronú débẹ̀. Majority ọmọ Ọ̀yọ́ lè má ronú débẹ̀. Bọ̀ gẹ́gẹ́ bí awo sàkún, àwọ̀ sọ fún yín pé bó ṣe rí leléyìí. So ńgbà tẹ́ bá tó wá sọ pé fẹ́ celebrate Ọ̀yọ́ Empire Day, àtakò tún wá láti ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Because wọn ò fẹ́ nílùú ẹ fẹ́ dárin ni, bẹ́ẹ̀ bá dàtà ni ó gbé. Wọ́n ti ní ẹ mẹ́nu kò lórí ọ̀rọ̀ Empire. Ẹ̀yin gangan wá sọ pé Empire yìí ni ẹ̀ ní dádúró ń bẹ̀. Gbogbo tí ń fa wàhálà yìí ọ̀rọ̀ Empire náà ni. Pé kẹ́ ẹ lọ wábi jókòó jàre ọ̀rọ̀ Empire kíni. Empire ti kú. Ẹ ti fọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín gbàgbọ́ lọ́wọ́ àwọn alágọ̀. Ẹ ti sọ́dọ̀ yọ. Kò sẹ́ni tó lè lé kó ń bẹ̀ mọ́. So kí ló yẹ kí kábíyèsí ó ṣe, kí ni ó yẹ kí kábíyèsí ó ṣe? Àwọn tẹ́ ẹ rán lọ sí kan lọ mọ inspect ibi tọ́yọ́ àtijọ́ ti wáyé. Sápẹ́ ni wọ́n kò wá ní àbí àjòkù pàánù àbágẹ́kù pàánù àbí ilé tó wókù ni wọ́n píìkì wá. At the end of the day kí lẹ́ fi ṣe? Ṣé ẹ lọ kọ́ nǹkan bẹ̀ ni? Ẹ kú nípínlẹ̀ tí ẹ lọ ìpínlẹ̀ mi ẹ lọ máa claim ilé àtijọ́ níbẹ̀. Ilé tí wọ́n ti lé kó ń bẹ̀. Tí wọ́n pa gbogbo ń tẹ́ ẹ nípò tán parun pátápátá. Because Ọ̀yọ́ ilé ọ̀sẹ́kù. Ó dẹ̀ yẹ kó sẹ́kù tẹ́lẹ̀ kó yẹ kí wọ́n tán mẹ́. Ṣùgbọ́n tán bá sẹ́kù wọ́n ti di ẹrú Fúlàní. Àwọn Fúlàní náà ni wọ́n máa jẹ gàba lé wọn lórí. Because ó ti di conquered territory wọn. Bóyá ẹ̀dẹ̀ fẹ́ padà sílé ni. Orí ọ̀fẹ́ àtàǹfààní wà, but unfortunately you will never go back home. Torí kí lẹ́ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀. Ó ti da sálẹ̀. Ọlọ́run ló dá sálẹ̀ mọ́yọ́. Sorry to use that language. Ilẹ̀ ibi tán wà ní ìsìn náà ilé ọ̀dàn ni. Mi rò pọ̀ yọ lóko kòkó. I don't think so. Ilé ọ̀dàn ni wọ́n ní. Pákí nìkan ló dá lọ́yọ̀ọ́ àtàgbàdo. Ẹ má bínú o, tó bá dẹ̀ jẹ́rọ ni ẹja mi. Oko wo lẹni tó jókòó kòkó, tó jókòó bì, oko ọ̀dàn náà máa ń dá.
lọ́yọ̀ọ́ iṣẹ́ tó tún pọ̀ lọ́yọ̀ọ́ ni sí ìdú mi mọ́ ní ìsinmi mọ́ o. so Àkàndọ̀rọ̀ Awikonko n tí mo ń gbìyànjú àti mú jáde ń bẹ̀ kì í sọ̀rọ̀ ọjà kì í sọ̀rọ̀ bínú ọ̀rọ̀ kí lọ́kàn ọ̀rọ̀ kí là ń sọ ni ọ̀rọ̀ kí ló necessary ọ̀rọ̀ kí ni ò necessary àbí sí Ọ̀yọ́ kan déédéé ń ṣe nǹkan kó lè jẹ́ controversy so káwọn èèyàn lè máa gbépo yẹnu ẹ fẹ́ jẹ́ kórúkọ Ọ̀yọ́ ó kúrò lórí social media àbí ẹ dẹ̀ fẹ́ jẹ́ kórúkọ ọba Òwò Adé Aláàfin Ọ̀yọ́ kó kúrò lórí social media tó bá jẹ́ bẹ́ẹ̀ ni no problem ẹ máa enjoy ara yín lọ bó tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ètè lẹ́ ń fi ilẹ̀ tẹ́ ń pa làpálàpá Ọ̀yọ́ Empire Day kò ní túmọ̀ o torí kò sí nǹkan kan tó wà significant tó wà meaningful mọ́ tó attach mọ́ Ọ̀yọ́ Empire there is nothing meaningful attached to it so gojoojúmọ́ wọ́n lè ń lọ ẹ lè wọ́n padà wọ́n lè ń lọ ẹ lè wọ́n padà àwọn èèyàn ó kú àwọn èèyàn farapa àwọn èèyàn dá láàbò ara ìparí gbogbo ẹ̀ pátápátá Aláàfin Olúewu wàrúkúrà bàrùgbá àwọn Fúlàní mú wọn wọ́n sì wọ́n bọ́ ṣiṣẹ́ ṣe é sojú wọ́n kọ́kọ́ fi wàrúkúrà sínú túbú àbájáde ìwádìí fi hàn pé inú túbú tí wọ́n fi sí ńgbà náà ni wọ́n fi ṣe prison yard lónìí náà fi ń pe bẹ̀ lókè kúrá wọ́n má Aláàfin Olúewu náà wọ́n àpá sójú ìjà inú pálásì wọ́n so síbi ajá tán ti bẹ́ẹ̀rí ẹ̀ bí fógùn inú pálásì ńbẹ̀ náà wọ́n sin sí so what are you now celebrating what do you want to celebrate in there kí ni relationship yín pẹ̀lú Olúewu ìran baba ńlá baba yín wà náà àwọn tó dalẹ̀ rẹ̀ tí wọ́n tàn sí ìjà ẹkùn tán kọ́ ọrùn rírẹ́ ṣiṣẹ́ ọrùn ṣiṣẹ́ tí wọ́n kó sínú nínú apó ká nígbà tó Olúewu wà nú ewu làwọn Àtìbá bá sáré jáde tí wọ́n gbèjà rẹ̀ ẹ lè celebrate ẹ̀ ǹjẹ́ ẹ sọ nǹkan kan Olúewu rí àwọn Aláàfin tó ti lọ kí ni tẹ́ ẹ sọ nípa wọn did you ever mention the names of Alaafin past Alaafins in those empire no ẹ bẹ̀rẹ̀ látòrí Àtìbá orí Àtìbá lẹ ti ń bẹ̀rẹ̀ tẹ̀ ti ń ka àwọn bàbá yín bọ̀ God bless you sir. so orí Àtìbá lè ti ń ka Aláàfin yín bọ̀ tẹ́ bá fẹ́ ṣe plus or minus lẹ́tọ̀ọ́ máa rántí àwọn tó ti lọ tipẹ́tipẹ́ so Àkàndọ̀rọ̀ Awikonko like I said mi ò bá jà wá òun sì fẹ́ràn jà rárá ṣùgbọ́n tí mò ń gbìyànjú àti sọ ni wípé Aláàfin Ọ̀yọ́ làwọn fẹ́ celebrate Ọ̀yọ́ Empire Day ní December wọ́n dẹ̀ láwọn invite gbogbo wa mo wá ní síbẹ̀ yín náà ọ lọ wọn ò celebrate Ọ̀rànyàn Day àbí how many day ni wọ́n fẹ́ celebrate how many festival náà fẹ́ celebrate ẹ fẹ́ celebrate Ṣàngó ẹ fẹ́ celebrate Ọ̀rànyàn ẹ tún fẹ́ máa celebrate Ọ̀yọ́ Empire Day Ìbàdàn ò celebrate kọjá Ìbàdàn Cultural Day Ẹ̀gbá bí wọ́n ṣe ní olówó tí wọ́n ní ọlọ́lá tí wọ́n ní ọlọ́rọ̀ tó wọn ò celebrate nǹkan míì yàtọ̀ sí Elizabeth Day Ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọn ò sí ọdún míì yàtọ̀ sí ojúde ọba Ilé Ifẹ̀ tó jórìrùn wọ́n celebrate ajé o ajé láàyè ọ̀tọ̀ ọlọ́jọ́ nìkan ni wọ́n celebrate Ifẹ̀ ò celebrate Odùduwà Day kí wọ́n celebrate ọlọ́jọ́ Day kí wọ́n celebrate Ògún Day kí wọ́n celebrate Ògbógbòdìrín kí wọ́n máa celebrate Ọbalùfọ̀n kí wọ́n máa celebrate gbogbo ẹ̀
ọgbọ́ Yorùbá ni bó o bá sì náwó kan tó o máa sọ láàrin ọdún kan tàbí lọ́dún méjì síra àwọn tó tún sì ní míì tó tún máa sọ wọn á ní sí wọ̀ nìkan ni wọ́n ní gbogbo ẹ̀ náà lọ́mọ máa sọ fún ni ìbáwọn ní táwọn fẹ́ fowó ṣe mọ́ Ọ̀yẹ́míjó lo sì náwó kan nísìnyí tó o máa sọ Yorùbá ọ̀rá àyè gbogbo nọ́nsẹ̀nsì yẹn wọ́n ì sábà bá yẹn ra sọ lẹ́ẹ̀mejì mo sì birthday ní last year kí n tó sọ pé mo fẹ́ ṣe 51st birthday o mo máa sọ o they will be like sọ́gbẹ́ni sórí ẹ̀ ò pé ni sórí ẹ̀ ò pé ni àbúrò torí tiẹ̀ ò bá pé sórí òpórí tiwa ò pé ni nǹkan tún kó ká tún wá bọ̀ ọ̀rá sọ àbí ẹ̀bí ẹ̀ kọ́ àárí ọbú ṣé fọ́ọ̀tì ẹ̀ wá ni ń bá wa náà ni they will talk. bó o lẹ́sìn máa invite àwọn èèyàn irú àwọn èèyàn ò lẹ́jọ́ fẹ́ celebrate ẹ̀. My first question. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́, are you friendly to the extent of inviting other obas? Ọba àwo lẹ dá sí? Ṣolúbàdàn lẹ dá sí ní àbọ̀ Ọ̀ọ̀ni? Ọba àwo lẹ wá dá sí? Tẹ́ máa invite sóde tí ó dẹ̀ wá jẹ yín. Awikonko Day kọ́. We will celebrate you Awikonko Day. Bẹ́ẹ̀ bá ń gbọ́ bàbá mọ́ gbà mọ́ bá ń tàn ọ́ mọ́ tán ra rẹ̀ bàbá mọ́ wọ́n lè invite Fúlàní lóòótọ́ lóòótọ́ dẹ̀ ni àwọn èèyàn kan bẹ ń bẹ tó jẹ́ àwọn èèyàn kan bẹ tó jẹ́ pé tí n bá gbọ́ mo fẹ́ mọ celebrate birthday lójoojúmọ́ lọ́sọ̀ àbí lọ́dọọdún mo dẹ̀ fẹ́ mọ má sọ they will surely buy it they will surely buy it àwọn èèyàn nífẹ̀ẹ́ èèyàn o àwọn Ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn nífẹ̀ẹ́ èèyàn àyájọ́ ọjọ́ mi lọ́dún tó lọ ló jẹ́ kí n mọ̀ wípé èèyàn láṣọ èèyàn you people you surprise me a lot. àwọn èèyàn kan ra aṣọ tí wọn ò tí ì gbádùn ìsìn o ó sì wà níbi tí mo fi sí o mo dẹ̀ rẹ́ni tó ra aṣọ bíi 30 bóyá tàwọn ọkùnrin 10 àbí tóbìnrin 10 àbí tọkùnrin 20 tóbìnrin 10 mo dẹ̀ béèrè pé ta ni ó gbà á ta ni kí n bá ń gbé fún wọn ní kí n ha fáwọn tó bá wù mí wọn láwọn kàn fẹ́ rà láti support mi ni so irú èèyàn bẹ́ẹ̀ wọn ò pọ̀ wọn kì í pọ̀ wọn bá pọ̀ nínú ìgbésí ayé èèyàn tètè máa ń dà àwọn tí ó bu àwọn tí ó ṣépè fún ni máa ń pọ̀ jù so ìkọ̀ọ̀kan àwọn yẹn ló fi máa yin lọ́hùn àwọn yẹn ni ó mọ̀ jẹ́ ìrètí ẹ̀ nígbà táwọn kan bá fẹ́ kó rẹ̀wẹ̀sì bọ́ làwọn kan máa píìkì ẹ̀ padà bọ́lọ̀ ń ṣe dáyé nìyẹn ayé ò ráìm kò dẹ̀ smooth so kí n má gba táìmù yín lórí ọ̀rọ̀ tí ò nídìí mo ti béèrè àwọn questions mo fẹ́ béèrè lọ́wọ́ Aláàfin ẹ dúró ọ̀rọ̀ kan náà ń bẹ ṣé ẹ mọ̀ wípé because ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá padà dé tí wọ́n rí mi pé mo tún sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ àti Aláàfin wọn ní mọ reason but sorry o ń gbọ́ ẹ̀jọ́ ọ̀rẹ́ mi ò pìtàn Ìbàdàn ǹjẹ́ ẹ mọ̀ pé ó ń sọ story Ọ̀yọ́ empire lọ ó lélẹ́yìí kí lọkọ ọbẹ̀ yẹn yan mi ìdí tí mo fi máa back sórí ọ̀rọ̀ Ọ̀yọ́ nìyẹn o tá a tún fi jọ máa drag ẹ̀ because ẹ rí i pé ńgbà tá a sọ̀rọ̀ ńjọ́ ní níta tí mo sọ fún ẹni tó mo ló bá mi sọ̀rọ̀ tí mo tẹ̀ta iye àtàpọ́nlé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ pé Awikonko trick ni wọ́n fẹ́ fi mọ́ ọ lọ́wọ́ dání ni káwọn yóò lè bá a fáyà mo nírọ́ ni mo lẹ́ni yẹn ti sọ pé ó máa pe gbogbo wọn yóò bá wọn sọ̀rọ̀ ó máa háàdì wá sí platform God bless you ẹni tó ra sticker fún mi God bless you mi ní wáyé tì pé ó máa háàdì wá sí platform mo sọ́nù ètò tí mo ṣe eré kọjá wípé ẹni yẹn ní kí n create platform àwọn máa háàdì wọn síbẹ̀ wọ́n háàdì ẹnìkankan síbẹ̀ o kẹ́lì mọ̀ pé mi ò kí ń jẹ̀bi o wọ́n háàdì ẹyẹ síbẹ̀ títí dòní o gbogbo àwọn tán láwọn máa bá sọ̀rọ̀ gbogbo wọn náà sì ń padà fáyà ojoojúmọ́ ni wọ́n ń bú Ọọ̀ni o ojoojúmọ́ ni wọ́n ń bú ọ lọ́wọ́ ojoojúmọ́ ni wọ́n ń bú Olúbàdàn o wọn àdákẹ́ o ọ̀rẹ́ mi ò pìtàn Ìbàdàn òun náà tún wá ń sọ̀rọ̀ Ọ̀yọ́ empire ó ní ìtàn Ọ̀yọ́ empire
part 20 to part 35 let's support ó ti fa account number síbẹ̀ káwọn èèyàn máa dáwó tán fẹ́ fi ṣe so èmi náà máa bẹ̀rẹ̀ ètò Ọ̀yọ́ empire ẹ support èmi náà fa account number tèmi náà síta. ẹ gẹ́tì mi òun lélẹ́yìí let's support ìtàn Ọ̀yọ́ empire 20 to 35 GT Bank 07259436 ẹ̀fìn méjì tó kù kan Lájí Abbas. nlélẹ́yìí gàràgbà tán sẹ́ndì sí mi láti bí ìjẹta àbíjẹ náà ti sẹ́ndì ẹ̀ sí mi. ẹnìyẹn kọ́kọ́ sẹ́ndì voice note Mr. Awikonko ìgbà tá a sọ fún gbà yẹn pé àwọn pípọ̀ yìí kàn fẹ́ mú yín lọ́wọ́ dúró kan lè bá máa fáyà ni well bẹ́ẹ̀ ṣe ilé dákẹ́ yẹn kò sí problem bẹ́ẹ̀ o Ọlọ́run máa wà pẹ̀lú yín Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o bọ̀ mo kàn ní kí n sẹ́ǹdì eléyìí sí yín ni o kẹ́ ẹ lè mọ̀ pé àwọn tẹ́ rò pé wọ́n dúró wọn ò dúró o because ìgbà téèyàn bá sọ story dé part 20 tó wá lòun àbí 19 tó wá lòun fẹ́ ṣe 20 to 35 that is another 15 episode why are you now telling me to stop? káfí wèrè wo wèrè ó ti tán. so kí ẹnìkankan ok ẹni tí ń sọ̀rọ̀ yìí mo máa rí sí létà ẹ̀yin Ọ̀yọ́ náà ni Àfọ̀njá tẹ́ bá gbogbo nǹkan jẹ́ so now kí ẹnìkankan kí wọ́n mọ̀ pè mí lálàsejù bí ó bá nídìí lélẹ́yìí obìnrin kì í jẹ́ kúmólú náà lẹ́ ń wò yìí fúnra lára yín ẹ wò ó lélẹ́yìí sà lélẹ́yìí mọ̀ look at it. so ìtàn Ọ̀yọ́ empire part 20 to 35 another 15 episode ọ̀dà èmi ò ní dànù ní sọ́bí tí wọ́n bá dé ní sọ́bí tí ń ti bẹ̀rẹ̀ èmi náà ń bọ̀ lójú ọ̀nà.